níṣe ni mo kí ẹ̀yin tí ẹ ní àǹfààní tẹ́ tún ní àǹfààní láti lè máa gbọ́ mi. Èmi náà ni David Adeniji. So kí ni nǹkan tí mo ní fún wa ní òní yìí? Ó náà ní ọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ojú oorun, tàbí ká kúkú pè ní ìbálòpọ̀ ojú àlá. Ṣé mọ̀? Ọ̀rọ̀ dẹ̀ pọ̀ nú ẹ̀ o. Ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ gan-an seriously, tó jẹ́ pé a ní lè treat ẹ̀ tán lónìí. So a ní lè treat ẹ̀ tán lónìí. So ló ṣe máa ní volume 1, volume 2, volume 3 because ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Mo ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí dáadáa fún àwọn èèyàn mi ní orí WhatsApp group. Mo ti ṣàlàyé dáadáa rí nípa ìbálòpọ̀ ojú oorun. Ṣùgbọ́n pọ́ìntì kan ni mo máa mú jáde nínú ọ̀rọ̀ yìí lónìí, torí pé mi lè ní àǹfààní láti lè mention gbogbo ẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ni mo mọ̀ nípa ìbálòpọ̀ ojú àlá yìí. Ó jẹ́ ọ̀kan lára weapon tí wọ́n máa ń lò láti lè fi draw èèyàn back. Ìyẹn ni pé ẹni tó bá wà nípò gíga, wọ́n máa fi ìbálòpọ̀ ojú àlá yìí, wọ́n máa fi ṣe kíni, wọ́n máa fi dá padà. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú báyìí. Ìbálòpọ̀ ojú àlá, àwọn ẹni tí wọ́n ń lò, mo máa mention ọyọ kan ṣoṣo. Kí ni wọ́n ń lò fún? Wọ́n ń lò láti lè fi gba ògo lọ́wọ́ ọmọ ológo, tàbí kí n kúkú sọ pé láti lè fi gba ire mọ́ oníre lọ́wọ́, tàbí kí n kúkú sọ wípé bóyá contract kan fẹ́ bọ́ sí fẹ́nìkan gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tàbí bóyá ìrìn àjò ire kan ń bọ̀, ó ń bọ̀, wọ́n á máa fi ìbálòpọ̀ ojú àlá yìí, wọ́n á máa fi dàbàrú ìrìn àjò yẹn tí ò fi ní bọ́ sí mọ́. Á wá di wípé hello, ẹjọ́ ẹ̀yin lẹ sọ pé kí n wá ní òní, ẹ̀yin lẹ pè mí pé kí n wá sign, ẹ̀yin lẹ sọ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ̀yin lẹ sọ pé òní yìí ni. Á wá di pé má bínú jàre, má bínú. Actually àti rí ẹni tí ó máa ṣe project yẹn, tó máa ṣe iṣẹ́ yẹn fún wa, actually a lè gbà ọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó pọ̀. So ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ṣàkíyèsí. Ṣùgbọ́n mo máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ dáadáa wípé tó o bá fi lè rí ìbálòpọ̀ ojú oorun, kó o ti mọ̀ pé nǹkan kan ti wà lọ́jọ́ ní iwájú ẹ, ṣùgbọ́n o mọ̀. Ìfùgàn wòlíì ò sọ fún ọ. Torí àwọn aríre ṣáájú oníre, àwọn arí ògo ṣáájú ológo, àwọn ni wọ́n kọ́kọ́ máa ń rí ire èèyàn, àwọn ló kọ́kọ́ máa ń rí ògo ènìyàn, àwọn tó máa ń mọ́nítọ̀ èèyàn káàkiri, àwọn ló kọ́kọ́ máa ń rí gbogbo àwọn nǹkan báyìí tó ń bọ̀ lọ́wọ́ ọjọ́ iwájú nínú ayé èèyàn, àwọn ló kọ́kọ́ máa ń rí. So tí wọ́n bá ti rí wọ́n wá gbé ìgbésẹ̀ tó bá yẹ fún wọn láti gbé. Torí ẹ̀ ni Bíbélì ti sọ pé ẹ máa gbàdúrà ní àìsinmi àti láìsàárẹ̀. Torí kì í ṣojoojúmọ́ ni wòlíì a máa ríran pé ògo kan ń bọ̀, mọ́tò kan ń bọ̀, ayọ̀ kan ń bọ̀. Rárá, kì í ṣojoojúmọ́ ni wòlíì a máa ríran bẹ́ẹ̀ sí yàn. Kí wòlíì tó ríran sí yàn, kí wòlíì kó tó rí ọjọ́ ọ̀la èèyàn, àwọn aríre ṣáájú oníre, àwọn arógo ṣáájú ológo, wọ́n ti kọ́kọ́ bá àyàn rí ná. Ìfù gan nígbà téèyàn ti wà nú oyún, àwọn kan ti wà tó jẹ́ pé wọ́n ń mọ́nítọ̀ èèyàn, tí wọ́n mọ ìgbà tí ọmọ náà tó ti wà nú, tí wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ yìí ọmọ ológo ni, tí wọ́n ti mọ orú ire, tí wọ́n ti mọ orú ipò, tí wọ́n ti mọ orú ògo tí ọmọ náà yóò máa ní, tọmọ náà yóò ní, tàbí ìṣerere tí nǹkan tó máa dáwọ́lé lọ́jọ́ iwájú, tó máa yọrí sí ayọ̀ fún, tó máa jẹ́ ìdùnnú àwọn òbí ẹ̀. Ṣé ẹ mọ̀ pé orú ìrìn àjò yìí
ó ní agbára, torí ẹ̀ ni pé a gbọ́dọ̀ dákẹ́, a gbọ́dọ̀ máa gbàdúrà ní ìgbà gbogbo, ní ìṣẹ́jú ìṣẹ́jú. So ìbálòpọ̀ ojú oorun wọ́n máa ń fi gba ògo lọ́wọ́ èèyàn. Ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ. Bóyá ẹ lọ sí church, ẹ lọ ìsọjí tàbí ẹ lọ sóòru, ẹ wá ti gbàdúrà, ẹ ti gbàdúrà. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe máa ń sọ, mo máa ń sọ fún wa dáadáa wípé níwọ̀n ìgbà tá a bá ti ń gbàdúrà yìí, tá a ń ṣe gbogbo ẹ̀, àwọn áńgẹ́lì Ọlọ́run máa ń yọ̀ǹda wọn pé ẹ lọ bá ń fún lágbájá ní lẹ́tà yìí, ẹ lọ bá ń fún ní kọ́kọ́rọ́ yìí. Ṣùgbọ́n kó tó lè manifest nínú ara, kí àwọn nǹkan tó ẹ bá